Africa Content TV.
ọba lọ́lọ́run bàbá mú ìṣeré ọba lọ́lẹ̀ káàdó tẹ̀lú bàbá amadun adẹ̀dára fún ẹ amadun adẹ̀dára fún ẹ lójúkẹ́rin màmá ní ọmọ aráyé lójúkẹ́rin màmá ní ọmọ àdámọ́ amadun adẹ̀dára fún ẹ amadun adẹ̀dára fún ẹ amadun adẹ̀dára fún ẹ lójúkẹ́rin màmá ní ọmọ aráyé lójúkẹ́rin màmá ní ọmọ àdámọ́ amadun adẹ̀dára. Ẹjọ́ bá sọ ìdí ẹ̀dẹ̀ ẹ̀wọ̀n òṣì wa. Agbọ́dọ̀ ìdára bá wọ̀ ọ́rẹ́ rẹ̀. Bàbá níjọ́ bí méjì rẹ̀ òyìn là. Bàbá mo yọ̀ bá kọ̀ ọ́rẹ́ rẹ̀. Ìfọ́ kọ̀ ọ́rẹ́ rẹ̀ mi. Bàbá mi ò ṣùgbọ́n. Bàbá tún ra ẹ̀ ó ṣeun bá kọ̀ rẹ̀ lé o. Bẹ́ẹ̀ni èmi ọ̀tẹ̀ nígbà tí ẹ̀ wá ó yẹ kọ́mọdé mẹ́ni tó bàbá àtàtà ọ̀rọ̀ àìrẹ́pẹ́ bàbá ẹni fi. Bẹ́ẹ̀ni èmi ọ̀tẹ̀ nígbà tí ẹ̀ wá ó yẹ kọ́mọdé mẹ́ni tó bàbá àtàtà ọ̀rọ̀ àìrẹ́pẹ́ bàbá ẹni fi. Bábọ̀dé lè jẹ́ wípé nínú aláré mo mẹ́ ń tọ́jú mi. Mo mẹ́rin èmi jù mo kúkú mẹ́rin tó tó mi pàtàkì ọ̀rọ̀ àìrẹ́pẹ́ bàbá ẹni bí. Bàbá ẹni lárí ò ká ṣe rere ilẹ̀ ọ̀dá máa tó mọ́. Èyí lárí ò ká ṣe rere ilẹ̀ ọ̀dá máa tó mọ́. Èmi lárí ò ká ṣe rere ilẹ̀ ọ̀dá máa tó. Èmi lárí ò ká ṣe rere ilẹ̀ ọ̀dá máa tó. Tó bá pàjá kó bá dòdò. Èmi lárí ò ká ṣe rere.